yẹ ẹja sọ pé Mawlaya salli wa sallim. ìta wa wí lónìí nìyẹn. دائما أبدا النبي محمد المدينة صلى الله عليه وسلم. كي الله مولاي صل وسلم اللهم زد وبارك دائما أبدا. gbogbo àwọn wòlíì Ọlọ́run tó ń bẹ lórí ìjókòó yìí táwa ṣe nìyẹn. ala habibi kaka rílí kàlíkì kólé ẹ̀wí. Mawlaya salli wa sallim. díẹ̀. Imani abada. Ó yẹ sọ̀rọ̀. Ala habibi kaka rílí kàlíkì kólé. Mawlaya salli wa sallim daiman abadan ala habibika khairil khalqi kulli. Ó yẹ wí. Mawlaya salli wa sallim. Mo fẹ́ gbóhùn yín dáadáa. Daiman abadan. Inú yóò dùn. Ala habibika khairil khalqi kulli. Mawlaya salli wa sallim daiman abadan 2023 ala habibika khairil khalqi kulli. Ó yẹ wí. Mawlaya salli wa sallim. Àfáàkà ò dàgbà kó dá sàlátù. October 2nd. Ala habibika October 2nd, 2023. Ẹni sọ bẹ́ẹ̀. Àmì dọ́dọ̀ kúrìjì. Gbẹ̀ni Pọ́lá. Ní sálámì. Ẹ máa wí bẹ́ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ọ̀sájì tàdámù àjàrà. 2023. Mọ̀kè láti dídá mi. Ara àbí ó yá kínú Àmú lọ́dún. àbátìrì omi. Tẹ̀lé kọ́ ìka tí wọ́n ti rù. Àwíyé àgbà. Ọmọdé ní bari kò mi. Sọ́lé wá ìlú ní dọ́mi. Bàbá àgbà májà mójú sọ̀rọ̀. Bàbá ní àìlè káyé. Kò lè take fòfà wọ̀tá. Bàbá lè kọ́ lè fi káyé. Kò lè ta ṣe tẹ̀lé kéya ebi. Mawlaya salli wa sallim. Daiman abada. Ala habibika khairil khalqi kulli. Aya sabu Kí ló ṣe wọ́n dá? dale o babu katimu. Ó máa bó ṣe ń lọ. Baba edabu sajimi. Bọ́lẹ̀ bẹ́ẹ̀. Nini o amudi tori Ó ń mi. gbẹ́ lára àbí gidi ni. Lola li awa damu toreki. Damu ane ala tolali. Wala ariki tali ziki. Rele ba wale alami. Bọ́lẹ̀ 2023. Àgùsí
ìmọ̀ni àbàdà. Àlà àbíbí kàkà Ilé kalẹ̀ kíkó lé mi. yàrá ìbí tẹ̀lé àwa ni òde yóò bá sí ọ̀tá. Bàbá wa kì í ṣe Thank you.
bàtà. Lele àìsó lámúyẹ̀dẹ̀ yá. Nàṣó màfi dásàmì. Wàkìjà dásàmì sàmì. Wàmí ṣe báyìí. Wàrò bàbá ké máa sọ̀tún. Jàrò bèdà tó kàbí. Bọ́lá yàtọ̀ ní ọ̀sẹ̀. Bàdà ìmọ̀dé àgbàdà. Ẹ̀yọ̀gbọ́n ànábì ìdẹ́lẹ́dẹ́. Àbí mi kàtà yìí. Ilé kalẹ̀ ní kórè. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin. Salata rida. Wàrídọ̀ ni a ti àbí. Rídọ̀ rídọ̀. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin. Asabi kele gareke nuru. Warabatun lil alamin nuru. Adada mamado kalkika. Waman fakiya. Waman sayida minhu waman shakiya. Salatan tastakiri kulli adda. Waturidu bil hadi. Salatan la gayata laha. Wala muta. Wala kida. Salatan daimatan bidawamika. Wala li. وأصحابه وتسلم تسليما مثل ذلك اللهم آمين. أزغب دم أمين أين قدم تلاتي من المعالم والزم يتانا دمي وقالب النفس وشيطان وسيما وإنهما معدا تنفسي أفتايب ولا تزيب منهما تزيما ولا Dale kosimi wale akami. Amestagame bola me. Kole bila wale. La kodina sabutubi. Nasila leze okome. Amare tokale koyo. Como tozaba, kole kakaze takebe, wala tazawale tukobo, lale maote na bilata, wala mosali siwa, farede wala moazumi. Oya maola yazane wazale. Sọlámùtù súnà tàmánì àyà. Bó ṣàbòsí sójú ọ̀nà ẹni tó ṣe dáadáa ní sẹ́. Sọlámà ìlà. Ànábì tó yẹ gbogbo òru tiẹ̀. Àníṣàká tí kò dàmà wùdúrà mi wára mi. Ó yàn náfìlà ẹsẹ̀ sì wú nítorí ìtẹ̀mí ni. Wàsádà mi sàgàbí. Ebi pa ànábì kò lè nàró. Àṣà àwùwà tọ̀ wá. Ànábì Muhammadu. Tata ìjára ti kàṣí àmútìrà wálé Ádámì. Ebi káyìn kò òkúta wà náà ẹ̀yìn padà. Wàrà wàdá tí wúlí ti bá lù ṣùgbọ́n mi záàbí. Ebi bá ń pa ẹlòmíì wọ́n ní kò lówó ni owó wá bá nábì. Àdàbù sí ìfara àyà máa ṣàmà mi. Òkè tó dowó dé ànábì ní ọ̀kẹ́rẹ́ nu tó. Wà á kàdá ti zúdà wò. Kí ló jẹ́ kí ọlọ́run rẹ̀ ó lágbára?
padà sí. Fìyà dọ̀rúra tó. Gbogbo tójú rẹ̀ rí lójú tó mọ́ lọ́n sí. Iná dọ̀rúra tàlátàdú àlálẹ́ sọmi. Ìnira ò lè mú ẹni tọ́lọ̀ ń bá bẹ pẹ̀lú ẹ̀. Ọ̀kẹ́ bàtàdíwù ìlà dúníà dọ̀rúra tó. Bẹ́ẹ̀ là á kẹ́ ìmọ̀ ká bá orí ká bá ìyá. Dáwọ́dáwọ́ lámútukúrọ̀ jí dúníà mi nálẹ́ àdámi. Káwá ní kí ló dé tó lórí ayé fi tu ọ tó fi ṣiṣẹ́ wọ́n nítorí ebi. Màwádùn sáyé dọ́lé káwọ́nà èdè wá sákọ̀lá ẹ̀. Ìwálé fàré kọ́ èdè mèrè òróbè wà nílé ajá mi. Bóyá mọ́lá yà sọ́lé wà sọ́lé. Ìjọba ìmọ̀ ni ọ̀bàdàn. Ẹ̀wì dáadáa. Aláàbí mi gbàgbọ́ ilé kọ́lé gbẹ̀ngọ́lé. Àtúgbò Muhammadu Rasulullah. Ẹ̀làdọ̀ ẹgbẹ́ Muhammadu Rasulullah. Nàbí Yunali Amiru Nayi. Ànábì olóma àṣẹ gbàdúláyé. Àlẹ́ Amiru Nayi. Ànábì ló lè ní ẹsẹ̀ eléyìí ẹ má ṣe eléyìí. Fàlàdùn. Bàbá ẹnìkan ò tó bẹ́ẹ̀ láyé yìí. Àbára fi kọ́lìlà mìíràn wàlá náà mi. Bàbá ta ló lè wá sọ fún wa kọ́lọ̀ ní àmọ́jẹun. Wúwa ni Habibu, oníṣẹ́ Ọlọ́run Ànábì Muhammadu. Ọ̀rẹ́ ọlọ́ọ̀ni. Wúwa ni Habibu, àyànfẹ́ Ọlọ́run Ànábì Muhammadu. Ọlọ́wọ̀. Wúwa ni Habibu, koríkòsùn Ọlọ́run Ànábì Muhammadu. Ànábì ni. Wúwa ni Habibu lẹ́bi toríjà ṣàfàràtò. Ó lọ rí Ọlọ́run tó wọ ibi tí Jíbírílà ò lè wọ̀. Lèkúlẹ̀ àwọn lè mẹ́nalẹ̀ àwa lè mọ́kútà mi. Ọjọ́ tí wàhálà bá dé màláìkà ó ta gẹ́gẹ́. Dàáyé lálọ́. Ànábì pèpè sójú ọ̀nà Ọlọ́run ni. Ànábì pè gbogbo wa ni. Dàáyé lálọ́. Ó yá tẹ́tí kan gbọ́ ó pe òyìnbó. Fálí mọ̀sítàmùsìkú nàbí yìí. Gbogbo wọn tá a ní ọjọ́ kólẹ̀ torí Ànábì tó ọjọ́ kólẹ̀. Mọ̀sítàmùsìkú nàbí abúlé kọ́ ìràmú fásímì. Ọtí gbin tá ọmọdọ́mọ rẹ̀ kéèjì ó máa jẹ lọ́gbẹ́rẹ́. Fọ́kàbà bí yìí dàfẹ́ kálẹ́kẹ̀ wàfẹ́ kólókè. Wàlàbóyò dáadọ́ òfé ẹlẹ́mẹ̀ wàlà kàrà. Ẹ bá wí dáadáa ẹ dẹ́kun. Ló gbowó lọ́wọ́ Ànábì sẹ́. Kárí fáwọn náà ní bàárì. Ànábì ló fún ọgbọ́n lọ́wọ́ sí. Àwọn ọ̀sùn fáwọn náà ní yàrá. Oníkàlùkù kọ́ ọ̀sẹ̀ tó lọ sí ẹ̀rí ìwọ lọ́dọ̀. Bàbá mi fún nàjà rẹ̀ ìgbà àbíwò. Bàbá ìkàlẹ̀ fún ọlọ́run kọ́nà bá ní rẹ̀. Ẹ̀gbọ́n ní àwọn Ànábì rẹ̀. Nínú ìtọ́sí ní ìrìnmi, a ò fi ṣàkíyà sí ní kábí. Má bẹ́ kó ayé kalẹ̀ wọ́n mẹ́rin tó kàn náwó sí kẹ́mẹ́. Fàwọn àyàlẹ́ táwọn màmá táwọn àfọ̀ àtò. Tó àṣekọ̀ fáwọn àbíbá bàrìwò lẹ́sọ̀tì. Check. Mọ̀nàṣà mo wá sẹ̀rí kírun. Àlọ́lọ́run ọba òde. Ànábì o. Ànábì ni. Fi máa sí nìyí. Gbogbo tó dá lára Ànábì ò ṣègbìn. Wájú arúléwù sí ní fi yìí. Kẹ́ ìhùn mú kọ́ sí mi. Bàbá aṣọ yìí mẹ́wàá ni mi ò lè rẹ́ ẹ̀sẹ̀kẹ́lò mi ò rẹ́ yòókù kéṣe. Bàdà àti ìhùnà sọ̀rọ̀. Fi dàbí yìí mú. Ó dá Ànábì bá fi lágbádá ẹlòmí ò fi náà bùbá ní.
وكن بما شئت مديا في واتكم وتب إلى ذاته ما شئت من شرف وتب إلى بدنه ما شئت من عظم فإن فضيل رسول لا إله إلا هو أدو فيوه أدو ناتكم بفضل يا مولاي صل وسلم Launa sabati kodira wu. Oya je bo so gẹ́gẹ́ lára Nábì. Ya tu. Ina yudi a dari sarimami. Lamu teyina. Bima ta ya yokulubi. Irisoni alena walamuna litabu walamuna imi. Ayaliwara. Ayaliwara. Mustafa Muhammadu Ya Nasir Muhammadu Ebi Muhammadu Bayo Muhammadu 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 O ṣeun. O ṣeun. Ayaliwara. 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 Fáàmù Mádéwù. Wàlẹ́ Sayọ̀rọ̀. Filikuli mi wáyé mi ò di rí. Kashamusi 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 Deviaru Lili Ailani Mimboni Sogira down Watu kilo tori family amami Bageba yudiri kufi dunia Hakikota Komu Yamu Tasalau Adiyo Ele Olomi Komu Tasalau Oṣeun Odebe Famabu Lagule Lebefe Anao Basaro Wanao Kale Kela Ekole Oya Arisikola akulu aye. Ataru subuli kiramu biya. Fa'inna mata solati minu rihibi. Fa'inna musa musu fodile. Okawa kibuwa. Yosirina adiwala lenasi fizulami. Akirimi kaliki nabiye. Sada ukuloko.
Bele osine musida mile bele bishiri mutasimi. Kasari fitara feu. Wali badiri fi sharafe. Wali bari fi karami. Wadari fi mami. Kana wa farido. Femi jalalati. Fe asikare natali. Wa fila. Oya. Don't be so that feel. Me mad, you thinking me the over, who does you? Lati bayadi lutuba, Dama Azuma, and the boy to Limusi dancing me the over, only the female. Abadama olido, gege. 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 Abadama olido. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin. Alladhi malata qalibahu min jalalika wa aynahu min jamalika fa asba fariyam wa yada mansura masrura wa sallimu taslima mithla dhalika Allahumma amin yawmun tafarrasa fi Kọ́dí òsìrú bí wùlò lílé bó sì wá ní kọ́mí. Àwọn àti fúrú sí màgbẹ́jọba àwọn tẹ́jọ́ náà. Wàsáàsá kìsìrà. Adé ọba àlù kìsìrà sẹ́. Bàwúwà mò ń sọ di hàn. Gbàgede rẹ̀ wọ́ lọ́jọ́ náà lọ́jọ́. Kàṣàmúlẹ̀ àṣeyà àbí kìsìrà. Káyọ̀ àbúrò tàbí mi. Àwọn ọmọ ogun kà sí ọba kìsìrà lò wọ́n. Wàdàrú kábídà tó lé àǹfààsì mi ní àṣàfin. Èyí tó ṣe náà sọ mi lọ́jọ́ tẹ́bẹ̀. Alẹ́ yìí wà náà àrùsá ilẹ̀ àìní ní sádàbí. Iná wa tutù omi wa gbọ́ná lọ́jọ́ tẹ́bẹ̀. Wàsáàsá wa dá. Àǹgàdà ti bí wáyà tù wá. Wàrúdà wàrídùá bìlìkà ìdìnnà sẹ́mi. Kàrànàbí nàrí mábìlì máa yí mi bàlàlẹ̀. Iná wa tutù. Ó sì náà wàbílì máa yí mábì nàrí mi ń dọ́rọ̀ mi. Wàlìjínú tààtì fún. Ìbọ̀ wàlìjínú tààtì fún. Wọ́n mẹ́kì kọlù. Wàlìjínú tààtì fún. Wọ́n ṣe Snapchat. Wàlìjínú tààtì fún. Wọ́n ṣe di WhatsApp. Wàlí àríwárò sàtìyàtò. Wàlẹ̀ àkóyá ní àrùn mi máa náà wà mí kẹ́lí mi. Àmú wàsọ̀mọ́. Bàyí ládùn ní bàṣá ìrì lámú. Tòsí máa wà bàrí kọ́tù ní ìgbà ìlàbùtù sàmì. Bíbádì máa kí bàrà ní àkíwá mú káyí náà.
bí anadina wọ́n mọ̀lẹ́ mọ̀ wá jàlámúyá kú mi. Bàbá dàmá àyànú fìlífọ̀nì bí ṣòwò. Mo gbọ́dọ̀ tí wọ́n bukọ̀ máa fìlẹ̀ àrìnì mi sọ́nà mi. Àtàgàdà àtọ̀rí kìlì wáyé mo ní àtìmú. Nígbà ṣàyàtì nìyẹn kí fún ìdíra mo ní àtìmí. Kàánà ó ràbà àbótọ́rò àbúrádé. Báwo a ṣe pàrọ̀ gbélé àṣà èrò àgbà èrè omi. Tamushile iyala sake fila kodame kana masatorati satirati makadabati aforo abembade elekati bela kome abezela legama Ila wanili tujiwara
غالبا إذا نامت لي عينان لم ينم وذاك حين بلوغي بنبوتي فليس يقر فيه آل مطلب تبارك الله من ويوم مكتسب ولا نبي على غيب بمطلب أمرأة وصبا للمزرعته وأطلقت عربا بربقة اللبن ẹjọ́ sàtínú mi dání wàwá sí fìyà àyà tó làwùsọ láti zuhura nari ní kírọ láìláni aláàlámi fàdúró yẹsídàdù sínú wàhùwà mọ̀tẹ́fì mú wàlẹ́ ìsàyà kò sùkọ̀dìrà gbẹ̀rẹ̀ mọ̀tẹ́fì mi. Fàbátà tó wúlò àmàlẹ́ ní Màdínà. Bábí mi kára mi lé àkàlà kí wá ṣíyá mi. Ayatu Hake, Ànábì o, ọmọ o, Ayatu Hake, Mina Rahmani Mudasatun. Kọ̀dímà tún sí fàtúlì mọ̀ọ́sù fìdílì kìdàmí. Lámùtẹ́kì tẹ̀lé mi zàmánì wáyé àtúkù bírù náà. Àdìlì máa dìwà ní àdìwà àdìrà mi. Dáàbà tún lọ́dẹ lọ. Bàbá kọ́tí kú lámú jìyà tí wọ́n. Bíra nàbí yìnyín àyíníjà àti wà lámútàdúmí. Wàkàmọ́tò. Bàbá dàbò kí nàbí ṣùgbà yìí. Tìdí ṣìkọ́ kí wà má dẹ̀bù kí nàbí ní akábí. Àwùrí bàtí kò tó ìlà. Àdàbèdè àràbèdè. Àdàlè àdìlè. Wadalika yuri yadalijani anili urumi. Lamani
Kàmá òjì ní bàrí fi máa dàdí. Kàmá òjì orí ìfìlẹ̀ òsì ní wálé kíyámi. Ọdún àdúwàlá tó sọ àjà ìbò wa. Wàlá tó sá wàlá lé èkéta níbi sáàbì. Lakoni zobari tabi abulila ifatesimi. Itati luwaki fatao. Mene harinari lazo. Ati fatara lazo pewiri ni ashabimi. Kaana halimodu. Kemo yato ni ojo hobi. Minali usoti wakoni jau kaliuma. Wakasirat Wakalimizani madalata Talikisi tumijeria Finansi lamu ya kumi Latajaba Mene asude Ayukero Ayawula wa ainole Kilifa imi Badi tokerole aidodo Wafauka mutundile aidu kirusumi. Wamani uwali aya tulikubule. Lewo zazire. Wamani uwani matone osemaya ni mokita nimi. Sarata ni arami. La elani la arami. Kama sara libadi ufida jimi na zulami. Wabita teriko ila Angelika manzila tao. Because I need la mutu niraki wa la mutu romi. Wakonda matika. Wakonda matika. Wakonda matika. Jemi ole ambiya ibiha. Warusuri tekidi mama kudumi akadami. Wada tekitari ko sabati ba kobiya. Timo kivi kuntavi so ibale alami. Atala butana shawali musita biki. Bila dunuwi wala Kabadi takula makabe Ele babi No le tabe wafo ebese Lale wafo abili ala Oya mola ya sale wa sale Awidana na emane abada Ala abebe kakae Ele kai
lana masarale, bushira lana, bushira lana, bushira lana. Mustafa Muhammadu, Mustafa Muhammadu, Yasin Muhammadu, Yasin Muhammadu, Tahiru Muhammadu, Mutahiru Muhammadu, Mutahiru Muhammadu, Asiru Muhammadu, Mustafa Muhammadu, 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 Muhammadu. Bushira lana, bushira lana, bushira lana, masharale, islami lana. Arashi enale enayate oinasi kwa ehobore adele. Dalahu daila akirọ̀rẹ́ mọ̀sọ́lẹ̀kọ́nà akirọ̀bálẹ̀ ọba bóyá mọ́lá yọ̀sọ́ léwọ̀sọ́ yọ̀lá dáwùdá èèmọ̀ ní àbàdà wàlá àmì mi bàbá ìpele kalẹ̀ ìgbẹ́lẹ̀. Rọ àti kò ló bò lè dá. Rọ àti kò ló bà lè dá. Àbáwo bí fàtì yìí. Kànáàbù àti ní àdìfà láti kú fún láwọn ìdálídáná mi. Mọ́tàlá yẹn kọ́ wò mọ́ bí kò ní mọ́ tàràkì. Àtàkà òbílí kọ̀nà làmánì àláwà dọ́mi. Wàdúlí fìrà. Bàkádù yẹ kí ìtura mi. Àṣìlá sára tí màá lè ìkìlá òfin rọ́bà mi. Tẹ̀mọ̀dínlá yálé. Wàláyé ní rúdà ń dàtà. Màlámùtà kò wí láyà lílé àṣẹ òrèlé oró mi. Kàánà mi lẹ́nu. Báyìí fún aláṣàtà o. Ìkúlẹ̀ kọ́rí mi ní làlá mi ní ìdá kọ́rí mi. Yàjúrú báràkà mi sí o. Báwo kọ́ sọ ní ọ̀tún? Yàrá bí mi mọ́jì mi lálẹ́ àbútọ́ ìkúlẹ̀ tẹ́tí mi. Bí kò lè bó tẹ́tí bẹ́ẹ̀ ìlà ìbò tẹ́tí bẹ́ẹ̀. Yàtọ̀ tó bẹ́ẹ̀ bó sàṣẹlẹ̀ ilé kókó ìbò sí tọ́lẹ̀ bẹ́ẹ̀. Àjàgàdà tí mi lọ́tún ìṣẹ̀lẹ̀ ìwà yá mi. Ìbàdí bọ́lí bàtì yá. Ọ̀sùn làjàgà ewé. Bàtì bú làjà ní àbàdà. Lélẹ̀ òbí bá rí àbí. Wákọ̀ èrè balẹ̀ wà lábọ̀. Táyé dàbọ̀ wà lábọ̀ táyé. Bóyá máa ń lọ yọ sálẹ̀ wá sálẹ̀ o. Láyé bọ̀ ní àbàdà. Ó ti fẹ́ parí. Ẹ̀wí dáadáa. Ó mọ̀ lè jí bá. Àwọn òkèrè. Ó mọ̀ lè jí bá. Ìmáàmù Májàmú ẹ̀yà Nábì ló wà. Ó mọ̀ lè jí bá. Ìmáàmù Sáádọ̀ Láàyè ẹ̀yà Nábì ló wà. Ó mọ̀ lè jí bá. Bàbá Awáríwá ẹ̀yà Nábì ló wà. Ó mọ̀ lè jí bá. Ìmáàmù Olúwa ló ṣe ẹ̀yà Nábì ni. Ó mọ̀ lè jí bá. Jísí olódò ẹ̀yà Nábì ló wà. Ó mọ̀ lè jí bá. Àlàgúsí bẹ̀lẹ̀ ẹ̀yà Nábì. Ó mọ̀ lè jí bá. Àdúrà Ràmàdánà ẹ̀yà Nábì ló wà. Ó mọ̀ lè jí bá. Yóò yẹ mí ẹ̀yà Nábì ló wà. Fàṣálẹ̀ àdéhùn mọ̀ sọ́ọ́dì bọ̀. Lọ́bẹ̀ lọ́wọ́ ẹni tó bá bá wọn jà kí lójú rẹ̀ rí.
Mazaro mi ne omo mi ko le mo se tadi mi. Wasali unaida o. Wasali badira o. Wasali uda. Kusula lati fi ana wadi ami nali wakami. Ale masi diri libidi. Ubura bada ma wara dati. Idale ida kola mosi wade mi nala mami. Wale kati bira bisumuri le kati matarakati. Akilamu on arifa jisimi kaya monera jimi. Shaki sila. Na osi na tuma yezo. Wale wale du yamutazo bishima anisalami. Dani le kariya o nasiri nashiro. Adamuzoro bile akimami kula kami. Kana o bizoro le kaele nabotoro ba. Eja wibe nabotoro ba. Ewibe nabotoro ba. Ewibe nabotoro ba. Ewibe nabotoro ba. Bichi dadile arivela. Arade bolo bolera, devasi faroko. Mama tu fari fura ina leba mi wale buame. Mama ta ko bewaso, ena elo siratu. Oba oba elo siratu. Anabi Muhammadu ojujoju lọ Muhammadu. Anabi Muhammadu oríjòrí lọ Muhammadu. Anabi Muhammadu àsọwọ́jọwọ́ lọ Muhammadu. Anabi Muhammadu àṣeyànjẹyàn lọ. Kadakutu wubi madi. Asite kilo bi. Zonoba umuri mado fishiri wali kidabi. Izi kola daniya. Izi kola daniya. Izi kola daniya. Matukisha awakibo. Ganya nibi ma adiyo menanami. Atotu kaya siba. Fili ala teni wama. Asolitu ila alale afani wanadabi. Kaya kafara nakamusiu. Fili jadiya. Lamuta shitarindi na bidunia. Lamuta sumi.
Bàbá yà bí àjìlá mi ní orí àjìlí. Yàgò ńlá wúlí kábùnà fi bẹ̀yìn wà fi sálámì. Ìní àti sábà. Fàmà àdìbì mú kẹ́kìkì. Bídà nàbí yìí wà lá àbúlé mi mọ̀ sọ́rí mi. Fàyínà lílì máa dáhùn ìní o. Ìjọsìn mi àti. Màdá wà wà o. Bàtà lè kéde sí màmí. Ó yá máa. Ìwà tẹ̀lé mú dá ìbọn ní àbàdà. Àlà àbíbí kàkọ́ ìlú kọ́lé kéde. Ìlàbùyà kún fi máa di. Kìtà mi yẹ di. Fọ́dílà wáyé ńlá fàkúlì yàtọ̀ látàlí kọ́dá mi. Ànábì ayọ̀rì máa rọ́ọ̀jì màkàrí mọ́. Ayọ̀rìjì alíjàrú mi ò gbẹ̀rọ̀ mú tọrọ mi. Fàmútò alísàmútò àfọ̀ kárí màdáyàwó. Wájáde tó lè kàlà sí kàrẹ́ mọ́lẹ̀ tàṣà mi. Ó yá mọ́lá yá sọ́lé wọ̀ sọ́lé kárí wọ̀ ní ọgbàdà. Àlà bèbè kàkà ìbílẹ̀ kálẹ̀ mi bọ̀lẹ̀. Wàláyà fúdàlì kìnnà gbọ́bẹ̀ yẹn. Gbọ́bẹ̀ yẹn dáadáa. Wàláyà fúdàlì kìnnà. Ó ní gbogbo tí ń yẹ owó òní bọ́ ni. Mi ni ìyá tó máa ń tari ìbátí. Ìdàlẹ̀ ayé dùn bí tó lé àṣẹ ara fílí ukú mi. Wà lábùrí ní sára tàdún ní yálẹ̀ tí kìtà tọ́ fati. Yàrá zuhẹ́rì bí máa fi náà aláàrí mi. Akiri ya akira malikaliki. Ya akira malikaliki. Ya akira malikaliki. Maliban aluzobi. Siwaka inda olole lani sile amimi. Wala yadi koroso lala ija ukabi. Yezalekere motahala besebe motakebe. Mọ́lá yá sọ́lé wọ̀ sọ́lé. Ó ti fẹ́ parí o. Ìwà ní ọgbàdà. Àlà àbíbí kàkà ìbílẹ̀ kálẹ̀ kéde. Fàyínà mi jùdíkà. Dunia wa nuraka. Wamini ulumika. Elemala iwani kolami. Ya nabosola kakirati. Yeza latine azumati. Inale kabari abele. Ofoani kale babe. Kesimuwa tati ala asami esila di fele kisami yara kiwaji aliwagaye Ọmọdé akíse lájà ìkàwájí alẹ́ sábì báyìí ọ̀gbọ́n kásìbí. wale toko beyawo deka ida ede nala o Sábúrò mọ́tà tẹ̀lé òwòlé àwa lóye. yane azime Wọ́n sálẹ̀ sọ́bí sọ̀láńtẹ̀. egada iwata Nàbí yóò mọ́lẹ̀ alẹ́ wà fún sájẹ́wé. marana ati azaba elebere ore osoba eja wibe e osoba ewibe
Nagami, Somaridani Abi, Bakire, Wani, Wani, Aleye, Wani, Okumana, Zilikabe, Wani, Oge, Wasabe, Koma, Tabe, Lavaho.
dáná wájú mi lànà mọ̀mọ́dọ́ yá wá sí àlè. Kọ́lá yàtọ̀ lé sẹ́lẹ̀ káyé wàlẹ̀ àbá. Ṣáyé Rasulẹ̀ àbọ̀bọ̀ àlà àbí ohun ti dá. Káyé kélé kálẹ̀ wájibiri ìlàyé. ọlọ́mọ ò bá ìsàmúlìjọ ọlọ́run. Dèkó lèlè mùsùlùmí nàbì má. ọmọ mùsùlùmí tó débi ìlọ́dún yìí ọlọ́run yẹn rà àdúgbà. Wájibiri ìlàyé ẹ máa dàníyàn. ẹni tó wá láti Kútọ́nù ọlọ́run yẹn rà àdúgbà. Ẹ máa dàníyàn wájibiri ìlàyé. ẹni tó wá láti Àbújá yẹn rà àdúgbà ọlọ́run. Níbi ìbàyẹ̀ àwọn èèyàn láti Àbújá, àwọn èèyàn láti Kútọ́nù, àwọn èèyàn wá láti Ìbàdàn, àwọn èèyàn wá láti Ìlọrin. láti Ìlọrin báyìí. Wájibiri ìlàyé. gbogbo omi tó ń kálukú ti débi ọlọ́run bá ń kẹ́ wọn. Dèkó lèlè mùsùlùmí nàbì má. gbogbo mùsùlùmí pátá bá ń kẹ́ wọn ọlọ́run. Dèkó lèlè mùsùlùmí má bì má. ẹni kò ní stéèjì ló máa fúri ìtòrí ọlọ́run. Yàtìlúrò fílímà sì jìnnìlẹ̀ àkìsọ̀ wà fílí ara mi. wọ́n láàyè èrò tí wọ́n ń kí ní bọ́tẹ́ sẹ́lẹ̀ àtinú ọlọ́run pé. Bíjà yìí máa ń bá ètò fìrìtọ̀ ìdìbò àti ní ara mu. Wà á yí sí mú kọ́sàdún mẹ́rin àtọ̀ nílé kọ́sàmì. gbogbo ẹni tó débi ìdíkọ̀ dá. Wà á ní ìbúrídà tó lé mọ́kò tààrí kọ́dínkù tìmọ̀tì. Wálé àmọ̀dò lẹ́la ìgbé bàdé òun àbí kàtàgbé. Àbóyá tó wá kọ́ ní àgbẹ̀tì. Ètè ìjọba mi àti bóyá àfàlẹ́ jìbì àkàlìbàdà. Yàwá sí àlékà. Bóyá bóyá yàtọ̀ ní wàsálẹ̀. Dáìmọ̀ ní àbàdà. Àlà àbí mi kàkà yìí. Kéde kalẹ̀ yìí. àlùwúdà. Àbúyá fàyè gbà ó. Àríṣekọ́ ló máa dá fún ẹ. Àtẹ̀pẹ́ tàtíyà máa fàyè gbà ó. Ìṣòro tí ó yọ fẹ́ mú ọmọ lọ́kàn mi. Ọlọ́run máa fàyè gbà ó. Ọlọ́run máa fàyè gbà ó. Tàtíyà máa fàyè gbà ó. Ìṣòro tí ó yọ fẹ́ mú ọmọ lọ́kàn mi. Ọlọ́run máa fàyè gbà ó. Ẹgbẹ́ máa mi fi lò, máa mi fi lò, máa mi fi lò, ẹni foundation. máa mi fi lò, máa mi fi lò, máa mi fi lò, yá. Máa mi fi lò, 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 yá. Irú ànábì ò wáyé. Irú ànábì ò sí. Máa mi fi lò, 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 yá. Ẹgbẹ́ kan ló wá fàyè gbà ó. Tàtíyà bá fàyè gbà ó. Ìṣòro tí ó yọ fẹ́ mọ́ ọmọ
ní káwọn àfa àwọn ọmọ ìjòkólógún. La ilaha illallah Muhammadur Rasulullah Al-Qur'anu kalamullah ẹjọ́ kájọ wí la ilaha illallah ẹlú dada la ilaha illallah ẹlùlù yẹ dada sọ fún wa. Al-Qur'anu kalamullah Masare La ilaha illallah Allah Koma lọ bẹ́ẹ̀ Muhammadur Rasulullah Omara Al-Qur'anu kalamullah Bóyá ẹni torí ṣe o ìwọ lọ́hùn ni ẹni tí ò ní ọ ìwọ lọ́hùn ni ẹni tó kọ́lé ó ti sọ́jú ìwọ lọ́hùn ni àwọn tó ti kọ́ ìwọ lọ́hùn ni ẹni tó wíwá ìwọ lọ́hùn ni àwọn tó ti bí o ìlú kúrú ló ló fún mi jáde ojú bá ṣe wọ́n iṣẹ́ Olúwa ni ẹ̀wọ̀n bóró ṣe wọ́n iṣẹ́ Olúwa ni afẹ́fẹ́ ṣe ń fẹ́ iṣẹ́ Olúwa ni. Dúró farabalẹ̀ ìlú kúrú ló lù èmi kẹta yẹn bá gbà mí ni màá tún bọ́ sílẹ̀ yẹn màá lùlù fún ẹ yòókù ẹ̀ náà bí kí ló bí ó dùn dáadáa tó bá ń lùlù tó bá wọjú ẹ̀ tó bá mojú ẹ̀ wàá mọ̀ àbí àwí àgbà ṣó lọ báyìí ọ̀yà tẹ̀ tún wí dáadáa àwọn ẹ̀jẹ̀ máa táwọn ẹ̀yẹ tí ìlú yẹn bá ti ṣe dédé ẹ̀ wọ́n dà mọ̀ àwọn ẹ̀jẹ̀ lè fẹ́ nu lùlù yẹn yòókù ẹ̀ náà bí kí ló bí ó dùn dáadáa. La ilaha illallah tiki La ilaha illallah Allah Muhammadur Rasulullah ó ti tún slow Al-Qur'anu kalamullah bóyá ẹni torí ṣe o ìwọ lọ́hùn ni ẹni tí ò ní o ìwọ lọ́hùn ni ẹni tó kọ́lé ìwọ lọ́hùn ni àwọn tó ti kọ́ ìwọ lọ́hùn ni ẹ̀wọ̀n ni tó bí wá ìwọ lọ́hùn ni àwọn tó ti bí o ìwọ lọ́hùn ni ẹ̀wọ̀n bá ṣe lóyún iṣẹ́ Olúwa ni ẹ̀wọ̀n bá ṣe bí wá iṣẹ́ Olúwa ni ẹ̀wọ̀n bá wá ṣe yá iṣẹ́ Olúwa ni ẹ̀wọ̀n bá wá ṣe iṣẹ́ Olúwa ẹ̀wọ̀n bá wá ṣe sọ̀rọ̀ iṣẹ́ Olúwa ni ẹ̀wọ̀n bá wá ṣe dàgbà iṣẹ́ Olúwa ni oya kalimatani afifatani alalisani bakilatani elimizani afifatani ilarawani oya subhanallah wabihamdi subhanallah ọlọ́run ìwọ ló dàbí èmi ò gbàgbé rẹ o ọlọ́run jọ̀wọ́ lọ́kọ̀ wá gbàgbé mi láyìlá 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 óyá àlá ẹ̀dá wí dáadáa Muhammadu Rasulullah. Al-Qur'anu kalamullah. Ọlọ́wọ́ mi mo wá
dúpẹ́. Ọlọ́run mi mo mọpẹ́ wá. ó yẹ ìwé dáadáa ẹ̀yà. Ọlọ́run mi mo wá dúpẹ́. ẹgbẹ́ òsókè kẹwì. Ọlọ́run mi mo mọpẹ́ wá. Torí ìwọ lọ́ba tó ń ṣe tàná. Àlà ìwọ lọ́ba tó ń ṣe tòní. Lọ́wọ́lọ́wọ́ ó ti dájú pé wà á ṣe tọ̀la. ìwé dáadáa. Ó máa ṣàṣe tì nínú ọ̀rọ̀ rẹ̀. Àlà Ọlọ́run mi mo wá dúpẹ́. àkórè àná. Àkórè òní mo dúpẹ́. Ìlàyé aláwọ̀ náà níkà. Ìlàyé aláwọ̀ náà níkà. àkórè àná. Àkórè òní mo dúpẹ́. Ọba Olúwa tó lọ́wọ́ níbẹ̀ yẹn yóò fi oore o. Ọlọ́run mi mo wá dúpẹ́. Ọlọ́run mi mo mọ́pẹ́ wá. Torí ìwọ lọ́ba tó ń ṣe tàná. Ìwọ lọ́ba tó ń ṣe tòní. Lọ́rọ̀ ó ti dájú pé wà á ṣe ìbọ̀lá. ẹ̀wí dáadáa. Ó máa ṣàṣe tì nínú ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́run mi, Ọlọ́run mi, mo wá dúpẹ́. Masha Allah, Muhammad Rasulullah. sallallahu alayhi wa sallam. ẹ yóò mú ànábì kínú mi ó dùn dáadáa. sallallahu alayhi wa sallam. tó bá jásí pé èèyàn fẹ́ ànábì nìyẹn náà wọ́n sọ pé sallallahu alaihi wasallam. sallallahu alayhi wa sallam. ẹ jòkó ẹ ní jòkó bànújẹ́. Ẹ jókòó, ẹ jókòó. masha allah. eléyìí ó ní Ẹ wà àwọn olówó lórí ẹni. ẹ, Torí ànábì. sallallahu alayhi wa sallam. allahumma salli ala Sorry. muhammad. Bàbá lè wúdà. deputy Central Bank of Nigeria Nigeria. ìyàwó rẹ̀ wà mẹ́wọ̀. Wọ́n mẹ́mí. Bẹ́ẹ̀ni, vice chairman of a local government ó wà mẹ́yẹn. wọ́n wà mí. masha allah. tába ti wà níwájú ànábì akíkẹ́ lómi. Àyíkẹ́ lómi ni. torí gbogbo wa jọ parapọ̀ láti wá kí ànábì ni. níjọ́ Rabiul Awwal 12 ló yẹ kí program yìí ti wáyé àmọ́ àwa Morocco ń gbà yẹn. Bẹ́ẹ̀ni. láfi létí ọjọ́ bíi mẹ́rin àbí márùn-ún. bẹ́ẹ̀ ni sà. ó fi dédé àsìkò yìí Dèdé àsìkò eléyìí. ẹ̀sùn mọ́ báyìí ẹ̀sùn mọ́ báyìí. Ah, sẹ́rí gbogbo tí mò ń wò yìí mi tiẹ̀ mọ bí màá yẹ wàláì, mi ì mọ bí tí màá ti gbé ọjọ́ búrúdà. gbogbo àwọn àgbàlagbà yìí. Àwọn àgbàlagbà. wàláhì súnmọ́bìlá àwọn atótilétà ni. Àwọn gbọ́tìjà. Àwọn gbọ́tìjà. oh. Allahu Akbar. àwọn gbógun mi ní. gbogbo mi. Ti gbọ́tìjà. ẹ yóò wá ànábi kí ni mo yọ. sallallahu alayhi wa sallam. Ọlọ́run. ẹ jẹ́ káwọn èèyàn ó rí wọn mo ní ká ṣẹ́jú mọ́ wọn lọ́kàn wáyé. Ẹ wò ẹ ìmáàmù Allah. báwo ká máa pè báyọ̀ bá. masha Ah. allah. Islam ti dá nílẹ̀ Yorùbá Ìsìlámù wáyé. ti dá. Ẹ wo àwọn àfa Allah. wa. ẹ wojú àwọn wòlíì Ọlọ́run. Ẹ wà àwọn olè Ọlọ́run. alhamdulillah. ọmọ alájẹ dé láti ìwé. aláya Aláya nù. bisimilá ẹ wá jòkó. Aláya ó yá. Ẹ máa bọ̀ ẹ báyìí. ra ẹ bọ̀ bọ̀ wájú ni. Aláya ẹ máa bọ̀. ẹ wá àyè fún wọn àfàlà Ẹ wá ẹ àyè. bọ̀ Ẹ bọ̀ wá ẹ bọ̀ bọ̀ Ẹ ẹ dúró bọ̀ bọ̀. sẹ́gbẹ̀ẹ́ yẹ́sì. ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ yẹ́sì. Ẹ dúró sẹ́gbẹ̀ẹ́ yẹ́sì. Masha Allah. tẹ́wọ́ báyìí Tẹ́wọ́. sọ pé Ọlọ́run mi o ọlọ́run mi o. ẹ wo bá ṣe sọ̀rọ̀ sẹ́ẹ̀ni tẹ́fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run ni. tó bá já sí pé onígbàgbọ́ nínú ọba tó pè yẹ pariwo ẹlẹ́kẹ̀sí pé Ọlọ́run mi o allah. wọ́n láàyè àsálàtù masha allah. tó ti lọ Tó ti lọ. ti lọ. níbi tí mo wá lónìí Níbi tí mo wá lónìí. gbogbo ohun tó jẹ́ bànújẹ́ Gbogbo ohun tó jẹ́ bànújẹ́. Ó ṣe ìwọ tó ń sọ̀rọ̀ yẹn. àti ṣòro Àti ìṣòro. ọ̀rọ̀ nínú ayé mi ayé mi. olùwàjò tèmi máa lọ Ah, tó o bá nígbàgbọ́ ń bẹ sọ pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. اللهم صل على محمد وسلم àwọn kan náà dúró yìí mo dẹ̀ sọ pé tẹ́ni síbi báyìí àwọn èèyàn ń bọ̀ mẹ́. Anike tẹ́ni náà. Ẹni tẹ́ni bàbá o. Wọ́n lo tani o. ẹnjìnìá àwọn ti lò tán ọ̀dùn lẹ́ni tán. Wọ́n lo ẹni tani o. a ní sùúrù dáadáa ní àyín lónìí masha allah. torí màá ṣàlàyé níwọ̀nba ní tó bá búrí dáadé dé ee
àti tí a fẹ́ ṣe tá a fi máa ń pe bùrùdà láti ibi tí a fọ́ àwọn àgbà ṣé wàhálà àyà jòkó yìí láti bẹ̀ débi tí bàbá wa ìmáàmù Olúwọlé Ọgbà lọ́jọ́kó yìí lẹ́yìn àfa mọ̀nyẹ́mọ̀nyẹ́ yìí mo fi àsàlátù kì í gbogbo tó jẹ́ dùnúnú ayé yín Ọlọ́run níjó bàjẹ́ máa. Allahumma amin. láti ibi tí bàbá wa ìmáàmù Májẹ̀mú jòkó yìí. Masha Allah. ó fi débi tí ìmáàmù Alágúsí jòkó yìí. Masha Allah. níjọ́ Búrídádé kì í ṣe jọ́ Mọ́lúdì gẹ́gẹ́. Sallallahu alayhi wa sallam. ẹ̀ẹ́dẹ̀ jáde torí ànábì báyìí. kí ni mélòó lára mi. yóò mú ànábì. níjọ́ tẹ bá ti jòkó báyìí mo fi ó kọ́ lọ́ọ̀ múra tó báyìí pé ẹlòmíì inú rẹ̀ ó máa dùn èmi àyà máa ń kà mí. ẹ̀rù máa ń bà mí. gbọ́ bẹ́ẹ̀ tí bá ti káwọn àgbàlagbà jòkó báyìí pé níjọ́ wo ni mo tó fẹ́ san dáadáa yìí kárí. ọjọ́ wo mo tó fẹ́ pín kárí báyìí. ó rọrùn fún gbogbo yín láti wá báyìí lẹ́ni. Masha Allah. tó rọrùn fẹ́mi láti dọ́dọ̀ gbogbo yín báyìí. lẹ́yìn ṣe ti fáàrí. àmọ́ mo fà nábì kí yín. Allahumma salli ala Muhammad wa sallim. wàláì mo mọ̀ pé ànábì náà lè fẹ́ràn lára mi. Sallallahu alayhi wa sallam. àmàlà ànábì náà ó sì ní kú lára ẹnì kọ̀ọ̀kan. Allahumma amin. gbogbo àwọn wòlíì táwọn lórí jókòó ni wọ́n ṣàdúrà fún ọ lé ní àdúrà rẹ̀ ó sì gbà. tó bá ti di ọjọ́ tí Rabiul Awwal bá ti pé 12 àbíjọ́ tó bá ti bẹ̀rẹ̀ ọmọ ara wọlé ajá aláàjì Ibrahim Yes, radiyallahu ta'ala anhu. wí nǹkan kínú mi dùn ni. Radiyallahu ta'ala anhu. àní Ali Ibrahim la ilalu. ṣé Ibrahim ni máa sọ bẹ́ẹ̀ ó ní tèmi tó ti dé báyìí. Ilalu bada linnazirina jamalu. ṣé wo ni àánú tún dé báyìí. Ilalu Rabi. Rabiul Awwal ti wọlé báyìí. Fi ja Muhammadu. gbogbo mùsùlùmí ló ní. Fi ja Muhammadu. Fi ja Muhammadu. Fatama lana al-bushra wa amana walu. Allah, Allah, Allah. Ẹ jẹ́ wọ́n yẹ tó kékeré wí dáadáa. Allah, ya Allah. Ali Ibrahim la ilaluhu ilalu madali nasirina jamaluhu ilalu rabi'i fi ija Muhammadun fatama lana al-bushra wa amma nawaluhu قد ترى من كل العوالم أصله كما ترى واقترات لذاك فعاله محمد مختار وآدم تينة محمد يوم البعث روق خصاله الله 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 يا الله محمد جماعة وجودا أيضا وجلالا وأبصرت من زباجة وجمالا الله يا جمالك عيبة ومحبة فأنت أتام المرسلين كمالا وأنت وأبد البيدة وسود وانت إليك خديم رام منك وعنيك يا خير العالمين وسيلتي وعنيك يا خير الأنام وسيلتي منيلي لدى اليوم رئيبي نوالا فقدرت أوتاني وهالي وأسرتي ما شاء الله أجرب الفلا لم أشك قط كلالا بقولاك ترا أو بيوف ومارة بباريس دار الفاسقين كسالا ببلجيك يوم ثم يوم تجاولا بقائرة أبكي هناك جمالا أجاكي سيدي مالك القوم قد جئت موئنا بوسي أيوة ومن لندن أبكي فأبوها
mo fọ́ fún wọn bọ̀. yòókù ànábì mo bọ̀ ọmọ ara sì máa ṣe síkìrì yóò débẹ̀. wàlá mo fọ́ fẹ́ yín náà ẹ ṣe. anabi muhammad sallallahu alayhi wa sallam. baba gbogbo ẹ̀yin ẹni ọlọ́run tí ẹ wà lórí ìjókòó. sallallahu alayhi wa sallam. hasilul burda. níta fi ṣe búrúdà ni pé a máa ń fi ń ṣe kíkọ fún sọ̀látù a máa ń ṣe sọ̀látù lọ́dọọdún. sallallahu alayhi wa pé sallam. gbogbo ayé máa ń ṣe àsàlátù fún ànábì wọn máa ṣe mọ́ọ̀lùdí. tá a bá wá ṣe mọ́ọ̀lùdí tán àti ẹja tá a ṣe ń bẹ̀ ni àtẹran ni àti màálù ni àwa náà la máa pa àwa náà la máa jẹ. Allah. ọmọ ọlọ́jọ́ bí gangan kí là á fún. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá yóò bọ́ ànábì yóò dùn mí. sallallahu alayhi wa sallam. Zenu mi ìwà mọ kí ni yẹn ó máa ń rí bákan bákan lójú mi pé a ṣe máa ní yẹn fẹ́ ṣe bẹ́ẹ̀ dé ká má ní ta máa present fún láti bí over 12 years ago mo wá wò pé ká tó ṣe mọ́lùdí tiwa ẹ jẹ́ ká ní kankan tá a máa package pé àsàlátù ọdún yìí o n táwa dìjọ ní láti Muhammadu Rasulullah àtàlíwúdà o ta fún ànábì. sallallahu alayhi wa sallam. so èyí túmọ̀ sí wípé ní ọdọọdún láti ọ́fíìsì Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. ó ní iye àsàlátù tí jáde ń bẹ̀ lọ́fà ànábì as a birthday gift tí Rabiul Awwal bá ti wá yọ báyẹn a wá ṣe búrídà a bá ṣe búrídà ni a ṣe dàláìlù tá a fi ṣí lẹ́ẹ̀kan màá ṣẹ̀ṣẹ̀ wá ṣàlàyé iye tí a máa ṣe ní ọdún kan ní ọdún tá a bẹ̀rẹ̀ sọ́látù zàtíyà 1 million la ṣe Allah. adadu ìsìmíkà wàlíyù 1 million masha Allah. a wá ṣe lọ́dún yẹn ọdún tó máa tẹ̀lé ànábì dá sọ̀rọ̀ náà sallallahu alayhi wa sallam. kìnìún náà fẹ̀ sí. a ṣe 10 million masha Allah. ọdún tó máa ṣe lé ọjọ́ tẹ̀lé. a ṣe 20 million 20 million. sallallahu alayhi wa ọdún tó sallam. máa ṣe lé a ṣe 30 million 30 million. ọdún tó máa tẹ̀lé a ṣe 50 50 million 50 million. àsàlátù ni mílíọ̀n mílíọ̀n kí tó máa ka Sallallahu mílíọ̀n mílíọ̀n láyé báyìí mílíọ̀n mílíọ̀n àsàlátù ni mo ń ka Allah. mi ìmọ̀ pé tí yẹn bá ka àsàlátù ní mílíọ̀n mílíọ̀n ó lè padà dowó kawo mílíọ̀n. kó máa ka million million. bó o bá yóò ń bọ́ ànábì yóò máa dùn mí. sallallahu alayhi wa sallam. ní ọdún tí Al-Barizi. Barizi. la ilaha illallah Al-Barizi. salati oh oh. bó láti wá ṣe báyìí ní báyìí torí ọ̀la. masha Allah. ẹ má ga wa o. ẹ má ga wa o. àfáàndá ló dé yìí o. àfáàndá ló dé yìí o. ẹ yóò ń bọ́ ànábì. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. Al-Barizi. masha Allah. ìmọ̀ bíi tí n bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀yin ẹni ọlọ́run báyìí ẹ ṣàjòkó. Al-Barizi. mo sọ̀rọ̀ kẹ́lẹ́ kan ọmọ àfọ àgbà ló dé yìí ọmọ àfáàndá nù. Allah. agbọ́dọ̀ rẹni tí ó dìde fáfáǹdà àbí bẹ́ẹ̀ kọ́ masha Allah ṣé o Musa. barakallahu Alikadiri ti dé. barakallahu yọtiri Alikadiri ti dé. oh oh. sọrí nǹkan báyìí. bẹ́ẹ̀. Allahumma Ẹ̀rí kan. salli ala Muhammadin wa baba sallim. baba ẹ̀yin ẹ jókòó ẹ jẹ́ mọ̀kádà Musa ti dìde Mukala Musa. Sallallahu mọ̀kádà Musa ti dìde alayhi wa fáfáǹdà sallam. ẹ ṣeun ṣe ìgbé gbàtí baba kéwù yẹmi délẹ̀ kan Al-Barizi ti àwọn wọlé. èèyàn dìde fún wọn bẹ̀ o oh oh. ó máa pariwo ọlọ́run dáadáa Masha Allah. níbo láti bẹ̀rẹ̀ báyìí torí ọlọ́run Al-Barizi ó yá. sallallahu alayhi wa sallam. níbo láti fẹ́ gbé báyìí torí ọlọ́run. جماله baba. هلال الربيع فيه جاء محمد Al-Barizi ni ẹ. فتم لنا البشرى وأما نواله bẹ́ẹ̀ bá fẹ́ràn mi tán yányá من كل الأوان bàbá wa أصله Al-Mukhtari تبترى والترى لذاك فعاله ẹ dákun Al-Mukhtari بأفضل يوم فاستبان ṣe mọ̀ pé ààyè yìí rèé. كماله قد اقترى من كل ẹ dákun tó lọ الأوالي ẹ dákun irọ́ ń padà sọ̀rọ̀. ẹ jẹ́ máa dán ojoko náà torí ànábì ẹ dákun ẹ jẹ́ máa dán ojoko. ẹ dákun Masha Allah. ẹ jẹ́ àtò nù adé. ẹ yóò mú ànábì. Masha Allah. Alaya. gẹ́gẹ́ bí Masha Allah. àlàyé ọ̀rọ̀ yẹn Imam Toyib súnmọ́ bẹ̀ yẹn o. Imam Tayyib Mumtaz ní ọdún yìí Al-Hajj Tayyib. mo dẹ̀ ní kí ajé kó máa ṣó níbí báyìí náà àmọ́ bó ṣe jẹ́ báyìí. ẹ ṣètò rẹ̀ ẹ ṣètò rẹ̀. ní ọdún
2022 Masha Allah. to 2023 àwa ni sọ́ọ́sà tí a ṣe ayọ̀ okay ó wá jẹ́ 313 million. Masha Allah. 313 million la ṣe ní ọdún tó lọ àkáǹtì yẹn padà tún lé o Allah. nígbà tá a ṣe tán àmọ́ kí n má bàa gbà àwọn àfáà láàyè lásìkò púpọ̀ àwọn átíìsì náà wà ní àyín rẹpẹtẹ Masha Allah. àwọn àjàmọ́ wa sì ní wọ́n fẹ́ràn Ọlọ́run tó fẹ́ràn ànábì àwọn èèyàn ṣẹ̀ ń wọlé báyìí bí ìgbà tí program ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní báyìí so lọ́dún yìí lọ́dún eléyìí káwọn fẹ́ẹ́lì sọ̀látù zàtíyà Ya Allah. bá a ṣe búrídàdé ní èní January 2nd yìí Allah. ní túmọ̀ sí pé in the next 3 months October 2nd báyìí pẹ̀lú àṣẹ Ọlọ́run iṣẹ́ zàzà tí a máa parí ní bi'idhnillahi ta'ala January 2nd ẹ̀yọ̀ ń bọ̀ ànábì. Sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ ni bàbá. gbogbo àwọn èèyàn wọ̀nyí wọ́n wà lọ yáàgá tí wọ́n dé kíkiri ọlọ́lẹ̀ náà. so iye sọ̀látù zàtíyà tá a máa ṣe ní ọdún yìí gẹ́gẹ́ bó ló ń ṣe ní kí ó wá ní ọdún tá a ra ilẹ̀ ní 100 million ní Surulere mẹ́ẹ̀ ọdún yẹn làwọn wò pé sọ̀látù zàtíyà 100 million ó kéré sí ilẹ̀ yẹn láwọn ṣe 313 lọ́dún tó tẹ̀lé ọdún tá a la máa ṣe 313 yẹn àwọ̀ 600 million sọ̀látù zàtíyà. Masha Allah. tó o bá jẹ́ mẹ́mbà Muhammadu Rasulullah Sallallahu alayhi wa sallam. náwó ẹ̀ sókè kó yòó mú ànábì dáadáa. Sallallahu alayhi wa sallam. o mọ privilege tó ní ni àwọn kan wà lamẹ́ríkà báyìí ó fẹ́ lè wọnú fóònù kó bọ́ síbi báyìí. Wallahi. Lọ́wọ́ Instagram. tínú ẹ bá ń dùn yòó mú ànábì dáadáa. Sallallahu alayhi wa sallam. àkójọpọ̀ sọ̀látù zàtíyà tá a máa ṣe for the year 2023/2024. ṣé ẹ fẹ́ gbọ́ yìí ẹ̀? Are we all set? Are we good to go? Ẹ yóò mú ànábì kínú mi ọdún dáadáa. Gbogbo sọ̀látù zàtíyà tá a máa ṣe proposed nàmbà sọ̀látù zàtíyà tá a máa ṣe ó máa jẹ́ Ó máa jẹ́. ẹ yóò mú ànábì Sallallahu alayhi wa sallam. 700 million. wàlá. 777,777 Muhammadu Rasulullah. Ó ní ẹ bẹ̀ o. wo bẹ̀yẹ. Ó ní ẹ. àwọn ọmọ àràdà gbé sókè fún ànábì torí Ọlọ́run. فما لي غير المصطفى البدري ما ربو sáré open àkáǹtì ẹ. وفي sáré ṣe جائزة 100 الغير ما Allahumma لي salli ala Muhammad wa sallim. 100 هو sáré ṣe. الكل منه لكل بطنا وزائرا فبعر سواه ما لنا فيه مشرب فمن نور 777 million 777,777. sọgbọ 7 is the number. ó ní táwọn wá lọ síbi 7 yẹn. طبيبي قريب السقام تسمع sáré open àkáǹtì ẹ. sáré open àkáǹtì ẹ. يقبلني يوم المقافى المشفى Allahumma salli ala Muhammad wa sallim wa sallim. لا إله ẹ إلا sáré ṣe. الله لا Allahumma salli ala Muhammad wa إله sallim. إلا 100. الله Allahumma salli ala Muhammad wa sallim. 100. لا إله ẹ sáré إلا ṣe. الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا Allahumma الله salli ala Muhammad wa sallim. لا إله إلا الله لا إله إلا الله طبيبي قريب السقامية تسمخ يقبلني يوم المقفى المشفى أراني زمان جئت يوما محمدا
تحقق أعمالي كما أتوقف محمد رسول الله صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم يا خير الأنام وسيلتي أناك خادم ضارع يتشفى أتيت بسنوي ثم آلي ويلدتي سراء وأولى الهاشمي يتجمع صلى الله عليه وسلم وخلفي جموع يدمون لي سبكم صلى الله عليه وسلم يومهم تشفيع أجمع يا نفس صلى الله عليه وسلم أدركت الأمان فهذه مربي خير الناس والنور يزدو فعلقت يسوها اللهم صل على محمد وسلم محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ايوه النبي ايوه النبي دادا فعلقت يسوها فاستقرت بأنها بارك الله فيك سيد بارك الله ونلت فيك المنى ما بال عينيك تدمع فما بال هذا الشوق والشمل جامه وذا العبل موصول وما الوصل ايوه النبي دادا صلى الله عليه وسلم. قول موري اوسو بارك الله فيك 777 million. 777 million máa gbọ́ 777,000 777 sọ gbọ́ bá o a fẹ́ wọnú 7 now kò yẹ. so like one man say 77 is the number masha allah neighbor باذن الله تعالى تواري جنواري 2 year باذن الله تعالى بجاي مولانا محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم اسي مسلاشي واني سروليري اللهم صل أيوة، بو على النبي محمد دادا. وسلم صلى الله عليه وسلم اي يوم بو النبي كيف يبي صلى الله عليه وسلم ẹni tó wá máa jẹ́ nítumọ̀ sí wípé January 2nd àti a máa parí a sì ṣí mọ́ṣáláṣí yẹn àtẹ̀mí àti wọ́ adẹjọ́ máa wà lálàáfíà ni wàá tún rówó ná wo bó ṣe ń sàmí tó mọ̀ pé náwó ni mo sọ pé wàá wà dáadáa ó ti máa zẹ̀ nígbà yẹn bó o bá ń fẹ́ kórìí bẹ́ẹ̀ yóò bọ́ ànábì kó gbọ́ dáadáa. صلى الله عليه وسلم ẹsẹ̀ yìí ń lé ní. صلى الله عليه وسلم أوه الحمد لله كان sallallahu alayhi wa sallam صلى الله عليه نعم. وسلم lónìí. lẹ́yìn báyẹn ẹni tó jẹ́ account officer ما شاء الله fún Naija platform naija platform tọdún yìí. fún year 2023/2024 Salatu Zatiya bẹ́ẹ̀ni season ti wà nìyẹn. season tiwa nìyẹn. إيه. confirmed. orúkọ rẹ̀ ó máa jẹ́ Alhaja Mrs. Mariam Akẹ́jù Sani Muhammadu Rasulullah olóyọyẹ o Mariam ni ẹyọ ogún ànábì dáadáa فاستقرت بأنها ẹgbẹ́ sallallahu alaihi wasallam ونلت المنى ما بال عينيك تدمع oyọ ogún ànábì gbogbo dáadáa صلى الله عليه فما بال وسلم هذا الشوق Mrs. Akẹ́jù والشمل nìyẹn جامه ó ti lọ́kọ o ó ti وذا lọ́kọ العبل موصول وما الوصل يمنع ما شاء الله وأني ولو صوروني ẹni tó bá jẹ́ Oh, yeah. account officer Wẹ́rẹ́ kẹ́tọ́ wẹ́rẹ́. mi sà sọ gbọ́. Abuja platform bá ṣó bẹ̀ yẹn bẹ́ẹ̀ni gbèsè èmi bẹ́ẹ̀. kọ́ náà fẹ́ rí Wọ́n yẹn pè síbẹ̀. súnmọ́ bẹ́ẹ̀ dáàbò account officer account officer. ní Súnmọ́ bẹ́ẹ̀. Àjìmúbà tètè súnmọ́ bẹ́ẹ̀. yòówù ànábì Abuja platform abuja platform. Alhaja bẹ́ẹ̀ni. Alawaye Sawura Adéjọkẹ́ Muhammadu Rasulullah صلى الله عليه وسلم sawura jọ. o tó o bá ti yòówù ànábì amariwo máa lọlé o صلى الله عليه وسلم yòówù ànábì kó gbọ́ dáadáa صلى الله عليه وسلم sahura jọ nàìjíríà. inshallah rahman tó bá wà l'Abuja abuja platform. àwọn tí wọ́n máa gba Salatu Zatiya yìí nìyẹn ẹni tó bá jẹ́ account officer fún Cairo platform. platform أيوه masha Allah Alhaja
Rashidat, Abiola, Asabi, Muhammadu Rasulullah. Sallallahu alayhi wa sallam. Ejari now. Ó ti rí ni. ولو صوروني في الحقيقة لم يروا Alhaja سوى Rasida الشخص Abiola. محبوبي به أتمتع فبائس Ó ti jáde o. Ó jáde o. Ó dé o. للشوق واحد اللهم صل على محمد وسلم. لست أساني ولم أكو أجمع Yogbo Anabi go gbadada. وهو المصطفى Oṣeun. وهو المصطفى Allahumma salli ala Muhammad wa sallam. خير الخلائق Yogbo Anabi go gbadada. بقدر إيده يكشف Allah. Allah, ya Allah. Ẹni tó bá jẹ́ Sallallahu alayhi account officer, wa sallam. American platform, American platform. Alhaja Bashirat, Haja Bashirat. Nikki Blinky, Nikki Blinky. Muhammadu Rasulullah. Sallallahu alayhi wa Oh yeah, sallam. oui. أقفت على باب الكريم محمد Níbo ni Nikki wà? فما مدوري وهو أجدى Ó wá bẹ́ẹ̀ wọ́n fi sí ni. بمكة Ẹ̀yin بالمسيح Amẹ́ríkà báwo la fẹ́ ṣe báyìí? بكيف ومشهري دياه الرسول Okay, account officer, UK and Ireland platform. MashaAllah, UK and Ireland. Sayyidat Tawfiqat Oniru, Oniruda. Muhammadu Rasulullah. Ṣó wà Sallallahu bẹ́ẹ̀? alayhi wa sallam. بمكة بالمسيح O ṣeun. بكيف ومشهري O ṣeun. دياه رسول الله للترفي يلمع بكاري إرائي Yogbo Anabi dada. Sallallahu alayhi wa sallam. Allahumma salli ala Muhammad wa sallam. رفيقا سوى هذه البرية أتيو Europe platform, Alhaja Ajoke Sidikat, Germany ló wà, orí mi. أيا جامع الخيرات يا ملجأ الورى O ṣeun. فصلني بحبل لا يرى يتقطع ومن عليك السلام Ṣó wà bẹ́ẹ̀? ثم سلامه Ẹ ti ṣe ẹ̀rọ. علي فعيش بدون حب المصطفى Èwo ló tún wà bẹ́ẹ̀? Ká máa sọ yìí tó bá wà bẹ́ẹ̀ fún mi. ضيعوا الله Canada platform. Ẹgbẹ́ síbẹ̀ jọ. Canada platform. Alhaja Ganiyat Adekunle. وإن سألوا قد زرتم القوم عاقبا Yogbo Anabi dada. عرف اللواء وإن سألوا Yogbo Anabi mo. زرتم القوم عاقبا Assalamu alaikum wa rahmatullahi Yogbo Anabi dada. لقد كان عند الناس شركا ومن Platform wo ló tún kù? Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Non-platform kò sí mẹ́. Non-platform. Olówó àmì báyìí. Ẹjọ́ náà jáde. Isa Ó tiẹ̀ ti jáde Alhaj tẹ́lẹ̀. Aligamawi. Oh. Muhammadu Rasulullah. Ó ti jáde bàbá. Lọ́kì àwọn afa ó nìyẹn. Fine boy. Lọ́kì àwọn afa. Yogbo Anabi kò pọ̀ dáadáa. Sallallahu alayhi wa sallam. Imams Ó yẹ platform. Ẹni tó já sí pé òun ló máa gba sáyẹ́nsì àti ẹ̀ gbogbo àwọn imam lápapọ̀. Ó ní imam Alhaji tuntun ni. Alhaji Al-Imam Muhammad Tayyib Daoud Abu Ahmad. The minister Muhammadu Rasulullah. Al-Ma'arif. Yogbo Anabi dada. Imam Tayyib fáyín yo. Yogbo Anabi kò pọ̀ dáadáa. La ilaha illallah. La ilaha illallah. Allah. Muhammadu Rasulullah. Al-Qur'anu kalamullah. La ilaha illallah. La ilaha illallah. Allah Allah. Muhammadu Rasulullah.
القرآن كلام الله بسم الله فتحنا الباب وصلينا مع الأباب ودارت بين بسم الله لا إله إلا الله محمد رسول الله القرآن كلام الله. Ìbéèrè kan fáwọn obìnrin ẹ bá gbà lọlé lórúkọ ànábì lọ́dún yìí á fún ní 100,000 naira. Allahu akbar sallallahu alayhi wa sallam. Bẹ́ẹ̀ bá ti fẹ́ gbà ẹ yóò mú ànábì dáadáa gbà ẹ. sallallahu alayhi wa sallam. Yóò mú ẹ dáadáa o. sallallahu alayhi wa sallam. Ẹ ṣe yẹlé ní ìbéèrè méjì láàrin àwa tá a wà ní àyín láàfáà kékèké ẹni bá gbà méjèèjì á gba 50,000 naira. Allah. Àkọ́kọ́ ń bẹ láàrin àwọn obìnrin kí n tó lọ jòkó nìyẹn o. Bẹ́ẹ̀ni. Obìnrin tó bá mọ orúkọ ànábì tó lè ka 33 fún wa ní orúkọ ànábì. 33. Tọ́. Iṣẹ́ ya Wọ́n ló try. Ṣebí ya lásán látú. sallallahu alayhi Wà á wa púrúfù sallam. ara ẹ báyìí. 33. Nínú ọgbà nábì. Yóò mú ànábì. Ìtì ọ̀pẹ 100 lẹ́nìkan Tó sọ. o bá yọ fóònù tó gọ́gùn chat ẹ̀. 200 lórúkọ ànábì. Orí wọn á ti kà. Orí ni wàá ti kà á. Orí wọn á ti kà á tètè gọ́gùn chat ẹ̀. Tó o lè kó bá gọ́gù rẹ̀. Bàbá wa bí bàbá wa ká fún wa lórí ni. 33 lórúkọ ànábì. Lórúkọ ànábì lọ́dún yìí nìyẹn. Lẹ́yìn bẹ́ẹ̀, Masha Allah. Ṣé kí n sọ táwọn àfá yìí àbí kí n bá ti sọ? Mo fẹ́ kẹ́ mú kálọ lẹ́nu. Bẹ́ẹ̀ni. Oya oya. Káwọn kásì rọ́ọ̀bù tí wọ́n. Irọ́ bùkọ́ fẹ́ fi wọ́n. Gbogbo tí mo fẹ́ fún yẹn lówó ó kọ ànẹ́bì ní gbogbo ẹ̀. Máa gbọ́ mi. Lórí ìjókòó yẹn, ìwọ àfá àti mo rí pé àfá ní ẹnu ọba. Tó bá máa àsàlátù mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó lè kà fún wa bí báyìí. Allahu Akbar. Oríṣiríṣi àsàlátù mẹ́wàá Bẹ́ẹ̀ni. ọ̀tọ̀ọ̀tọ̀ Bẹ́ẹ̀ni. tó bá ha ságbárí. Bẹ́ẹ̀ni. Bonanza ni. Muhammadu Rasulullah. Masha Allah. Muhammadu ya Rasulallah. Bàbá wa Maulana Sheikh Ahmad Al-Mukhtar. Muhammadu ya Rasulallah. Aki bàbá wa Al-Mukhtar. Wọ́n yà kó ma lọ bẹ́ẹ̀. Maulana Sheikh Ahmad Al-Mukhtar. Ọlọ́run bá ṣàlékún àánú bàbá. Muhammadu ya Rasulallah. Láàrin ìṣẹ́jú tí bàbá bá fi jòkólẹ̀. Masha Allah. Bàbá kí gbogbo àwọn àfáà wa lóríṣiríṣi. Bọ́rdàdé. La ilaha illallah Muhammadu Rasulullah. La ilaha illallah Muhammadu Rasulullah. La ilaha illallah Muhammadu Rasulullah. Bàbá wa Maulana Sheikh Ahmad Al-Mukhtar. Nabi Muhammadu Ẹ yóò bú ànábì dáadáa. Nabi Muhammadu Hayyakum Allah wa bayyakum. Rasulullah Rasulullah. Maulaya Sheikh Ahmad Al-Mukhtar. Wallahi. La ilaha illallah Muhammadu Sallallahu alayhi wa sallam. Bàbá wa Al-Mukhtar. Láàrin ìṣẹ́jú díẹ̀ tí bàbá mi kí àwọn àfáà. Gẹ́gẹ́ bí ètò. Ọlọ́run jẹ́ kí bàbá ó ṣọ̀kan ọdún láyé. Ọlọ́run ṣe àtẹ̀gbàdọ̀ Ọlọ́run. Tí bàbá bá ti ń jòkó lẹ̀, a ní àwọn ṣàṣeyàtò oríṣiríṣi. Níjòkó tí wọ́n bá wa sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ díẹ̀. Maulaya Abu Ramadan.
ما شاء الله. gbogbo wa kọ́nọ́mọ́ta ẹ̀jẹ̀ àtẹ̀wọ̀ wa mi ta wa ẹ̀tẹ̀wọ̀ yín méjèèjì gbogbo Muhammad Rasulullah Masha Allah ẹ̀dá kò torí Ọlọ́run ká tó máa kí bàbá bàbá wa Sheikh Ahmed Al-Mukhtar ọdún eléyìí Ọlọ́run má jẹ́ fi dágbére fáyé bàbá ẹ bá ń ṣàbíbẹ̀ fún wọn dáadáa jàmáà ẹni bàbá wa Al-Mukhtar ẹni bàbá wa Al-Mukhtar Ọlọ́run má jẹ́ ṣubú láíláí. Ọlọ́run má jẹ́ ṣubú láíláí. ẹ ti jáde lọ́dún eléyìí. ẹ ti jáde lọ́dún eléyìí. Ọlọ́run má jẹ́ wọlé mọ́ láíláí. Ọlọ́run má jẹ́ wọlé mọ́ láíláí. ọlá ṣe àtagbára Ọlọ́run. ọlá ṣe àtagbára Ọlọ́run. eégún agolé àwọn ẹlòmíì security yẹ blọọkì ojú ọ̀nà yẹn ẹnìyẹn kan gbọ́dọ̀ gòkè mọ́. ṣe ti gbọ́ káwọn bá sàmà yẹn ẹnìyẹn kan gòkè mọ́. Ọlọ́run kò wọlé ànábì kó ṣe dáadáa fún wa. bàbá wa Al-Mukhtar àwọn àfa gbàgbàgbàgbàgbà àwọn la ní bíbí lónìí. a fẹ́ kí oníkálukú bá wa sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú díẹ̀díẹ̀. ó yá ìjìnìá ẹ wálé ẹ jẹ́ kí bí ma ká kí bàbá. Masha Allah. síbi abá ti kí bàbá tán bánsà ẹ blọọkì ojú ọ̀nà yẹn kẹ́niyàn kan máa wá kí bàbá mọ́ báyìí. Ọlọ́run ní jí ó rẹ bàbá láyéláyé. ẹ bá ń ṣàfi dáadáa fún ọlá ṣe àtẹgbára Ọlọ́run. La hawla wala quwwata illa billahil azim. bàbá ti jáde báyìí ẹran ìfẹ́ ànábì ó ń bẹ ní ara bàbá tí ò ṣe pamọ́. wọ́n rí àwọn èèyàn dúdú rí òyìnbó rí lárúbáwá rí níjó ní ìta wà ní Morocco programu tí wọ́n gbé fún bàbá pé kí wọ́n ṣe tí a wà níbi bẹ́ẹ̀ ọjọ́ tí bàbá fẹ́ deliver program méjì ọ̀nà fún bàbá ní gbogbo Áfíríkà pátápátá wọ́n ní bàbá máa ṣe kalimatul iftitah niyabatan an wafdi Ifriqiya. a ní kí bàbá wa sọ ọ̀rọ̀ wọ́n á ṣe àdéhùn lè fi táyì ọ̀rọ̀ wọn tó bá fẹ́ sọ wọ́n ṣe níyàbá gbogbo Sufi nílẹ̀ Áfíríkà pátápátá kí bàbá ṣe ìfìtá lọ́jọ́ náà lọ́hùn bàbá dẹ̀ rẹpírẹsẹ́ǹtì bàbá níbi àyè yẹn gbogbo àwọn àfọ̀n Sufi rẹ̀ àwọn ń pè bàbá àwọn ń kí wọn wọ́n ní ẹ ṣeun ẹ kú iṣẹ́ wa ẹ ṣeun ẹ kú iṣẹ́ wa wọ́n ní kẹ́ ẹ sọ̀rọ̀ ló kọ gbogbo àwọn àfáà Sufi ẹ wá bà wá lójú jẹ́ lọ́hùn kẹ́ ẹ máa wí ọ̀rọ̀ kàmá ní sẹ́pẹ́sẹ́ sọ̀rọ̀ láfíríkà nù ní àánú Ọlọ́run tó tóbi jù nínú oore tí mo rí bọ́lọ̀ ń ṣe fún bàbá yìí nìyẹn Ọlọ́run má jù ó tẹ́ láéláé láàrin àìní pẹ́ rárá a ní àwọn ẹni Ọlọ́run àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ti pamọ́ síbí ọjọ́ mi ládùúwà ló máa ń rí báyìí anakala búrídà àti wá àfẹ́ mọ ẹ̀gbọ́n mọ́ nínú búrídà àti mìláàdù ó dàbí pé gbogbo tẹ́ sọ pé bá nábì tẹ́ bá ti dá nábì lẹ̀ ipa wa ò ní ká mọ́ ẹ̀ ti máa ń sọ ti pẹ́ bẹ́ẹ̀ búrídà àti jáde yẹn báyìí gbogbo àwọn ojú òun nàìjíríà táwọn wò yìí pátápátá sọ̀rọ̀sọ̀rọ̀ ní gbogbo wọn ọjọ́ mìláàdù la máa mú àsìkò lẹ̀ àmọ́ lónìí báyìí a máa fi 2 minutes a fi lẹ̀ bàbá ní kó jẹ́ 3 minutes àmọ́ 3 minutes yẹn téèyàn bá ti abẹ́yàn bá ọ̀rọ̀ òṣòro sọ tó o bá ti fẹ́ búyàn kò gbọ́n 2 minutes láti bànújẹ́ tó bá yọ fẹ́ búyàn tó bá sì fẹ́ kíyàn náà kò gbọ́n 2 minutes láti sọ pé ẹ kú oríire so tó bá ti lọ bí 5 minutes èébù ò ní dùn ẹni tó fẹ́ bú mọ́ kíkì náà ò ní rin ẹni tí ọ̀fẹ́ kì mọ́ 2 minutes lábùkalẹ̀ fún ìwé tó bá fẹ́ sọ̀rọ̀ àkọ́kọ́ ẹni tí a bá wa sọ̀rọ̀ mi bíi lónìí ó ní Maulana Kiski olódò ẹ bá ẹni sọ̀rọ̀ ẹni olódò ẹni sallallahu alayhi wa sallam àmọ́ kí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ al-mutakallimun al-kiram ká tó máa sọ̀rọ̀ ní ibi bíi Ọlọ́run kò ṣe dáadáa fún wa níbi bíi najma'u bayna al-haqiqa wa sharia àwa láàrin hakíkọ níbí àwa ń ṣe al-haqiqa wa shari'atu al-mu'tadila allati la tatgha fil mizan wa la tukhsiru al-mizan tó ti yé àkíyà orí wasatiya tá a wà téèyàn bá tú àkídà ọ̀rọ̀ tí ó máa yí àti òní yí àwọn àfa àyífẹ́ káwọn èèyàn máa sọ fún wa táwọn àfa náà máa wojú ara wọn gbé ń gbọ́ sáà náà bí wọn náà rí a máa ń fẹ́ sá torí pé gbogbo àwọn èèyàn wa tó jòkó lẹ̀ a máa ń fẹ́ àkíkọ̀ tó lọ gbọ́ọ̀rọ̀ bàbá wa olódò èyí tẹ sọ́njọ́ ní gbogbo wa ló yé àmọ́ àti òye wọn ni ẹ máa tún sọ lẹ́ẹ̀mẹ́ta máa tún sọ lẹ́ẹ̀ ó ti yé àwa ibi tẹ́ ń lọ láàrin ìṣẹ́jú méjì bàbá wa olódò wọ́n bá ìṣẹ́jú Gamawi sọ di mẹ́ta lẹ́nu bàbá wa Al-Mukhtar bàbá wa olódò wọ́n bá wa sọ ọ̀rọ̀ ìṣẹ́jú mẹ́ta kí lè mà orí nítorí wọ́n jẹ́ mẹ́wàá ọ̀rọ̀ wa lọ́jọ́ abúlé dè ní pé
kódà bàbá máa ń ní kéèyàn má kì mí lọ́jọ́ yẹn lọ́hùn kéèyàn má ní Al-Mukhtar báyìí rẹ rí àmọ́ gbogbo tó o bá mà nípa ànábì jẹ́ kẹ́mi náà o tún fẹ́ràn ànábì sí bí bàbá ṣe máa ń sọ nìyẹn ní wọ́n rọ gbogbo ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ fún wa lọ́jọ́ Burda falyatafaddal ash-shaykh Kishki al-Adabi khayran. Amadu Sheikhu Tijani. Masha Allah. Amadu Sheikhu Tijani. Amadu Sheikhu Tijani. Ká tó sọ̀rọ̀ ẹni tó bá ti máa sàlátù mẹ́wàá kọ́lá tó bá lórí ìjòkó náà à ń bọ̀ lọ́jọ́ kólẹ̀ gbọ́ ọ̀rọ̀ náà Masha Allah.